díẹ̀ mo ní pọ́ìntì kẹrin àbí ìkarùn ẹlẹ́kẹrin ní ọ̀jẹ̀ mo ní káwá fẹ́rẹ̀ ẹni èyí ń lọ́wọ́ alágbára tí ń ṣẹlẹ̀ láwùjọ tí a wà yìí. a ti yanjú ẹ lẹ́ẹ̀kan a ti yanjú ẹ bẹ́ẹ̀ rẹ̀ wá sí yìí a pín kèfèrí sí méjì kèfèrí pọ́nbélé tí ń bọ́ kí bọ́ pẹ́ kèfèrí kejì kèfèrí tí ìtọ́gbàtìrà bíi yahudi bíi nasara èwo sẹ̀ríà ní afẹ́nu èwo ló ní amáfẹ́ inú èyí tí ó dàrú rárá pọ́nbélé èyí abọ́gibọ̀ ọ̀pẹ́ ni kò ní dìbéètì lórí lábẹ́ sẹ̀ríà ọlọ́run lérí ipá àgbọ̀dọ̀ fẹ́ a sì gbọ́dọ̀ fún lóbìn a gbọ́dọ̀ fẹ́ bí wọn a gbọ́dọ̀ jí wọn fẹ́ ọmọ wọn lóbìnrin a ní fẹ́ ọmọ wa lọ́kùnrin kò ní fẹ́ wọn ọba àlekè ọlábí sọmọsọmọsọ Bákàrà pé wala tunkihul mushrikin gbogbo ẹlẹ́bọ pátápátá ẹ gbọ́dọ̀ fóbi fún wọn o hatta yuminu tí wọ́n èdè múmìnì bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹbọ omi ní ń bọ ni igi ní ń bọ ni ifá ní ń bọ ni ọ̀pẹ̀lẹ̀ ní ń bọ ni ẹ ní fún lóbi o àmọ́ kí wọ́n á pé ọ̀kan náà ní a ṣe bá jọ wà nílẹ̀ yìí náà ni ẹ má da nǹkan rú kí là ń dàrú ẹ̀yin tẹ́ rúdù sọ́lọ́hún ọmọ wo láàfin fún yín bó o sì dán wò ó jìyà ọlọ́hún wala tunkihul mushrikin ẹ gbọ́dọ̀ fún ọmọ yín lóbìnrin ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀fẹ́ kèfèrí kẹwàá ní kọ́lọ́ ọ̀fẹ́ kèfèrí ti ń ṣẹbọ hatta yuminu tí kèfèrí wọ́n èdè múmìnì ọlọ́run wá ní wala abdun mu'minun ẹrú kọ̀sẹ́rú láyé má ẹ pè lọ́mọ ọ̀dọ̀ abólósì pàtàkì tí ò ní tuma láwùjọ aláàrú kò ní tuma kankan ọlọ́run ní kẹ́ fọmọfẹ́lẹ́ yìí hùn kẹwàá mọ́mọ́ yín kẹ́ ní wo mùsùlùmí lélẹ́yìn ń kírun àmọ́ ó lòsì pàtàkì ni sẹ́mi kó sì jura wọn lọ ó lòsì pàtàkì ibi tó parí sínú ó lè wọ bàtẹ́sẹ̀ méjì tí kan ò ní jọra wọn ó lè wọ gíní kí wọ́n fà ń kára pàṣẹ lẹ́yìn ó lè wọ ṣòkòtò tó ikú wọn ti pàṣẹ bí ọ̀nà 11 tó kílíà pé eléyìí ò ní nǹkan kan ní kò sẹ́rú lérí ilẹ̀ mọ́ wọ́n ti palẹ̀ mẹ́rú àfihàn kọ̀ọ̀kan ló kù sí wọ́n sì ń jí í ṣe ni Ọlọ́run fi ní wala abdun mu'minun kéèyàn jẹ́ ẹrú kó jẹ́ múmìnì Ọlọ́run ní lọ́dọ̀ ọ̀hún khair oore ni kẹ́ ẹ fọmọ fún lóore min mushrikin jẹ́yí tó jẹ́ lẹ́bọ̀ nílọ walau a'jabakum kọ́dà kẹlẹ́bọ̀ ọ̀hún ó kújú léèyàn pé èèyàn rí owó rí ọlá rí ipò rí gbogbo tá à ń wá láyé ló ṣe kíni pé sí i la Ọlọ́run níbẹ̀ fún lọ́mọ aburú ni o eléyìí tí ò ní nǹkan kan yìí tó jẹ́ múmìnì yìí kẹ́ ẹ fún lọ́mọ oore lọ́dẹ̀ mi Ọlọ́run báburú Ọlọ́run lọ́mọ àṣẹ ni bóore Ọlọ́run lọ́mọ àṣẹ ni ọgbọ́dọ̀ ṣe kánú méjèèjì. wala tunkihul mushrikin ẹ má fẹ́ lẹ́bọ lọ́mọ yín fẹ́ hatta yuminu tẹ́lẹ̀bọ̀ àwọn èdè múmìnì wala abdun mu'minun ẹrú tí ò ní nǹkan kan tó jẹ́ múmìnì khayrun min mushrikin ó lóore jù yẹ lẹ́bọ̀ yìí lọ ó lóore jù lọ walau a'jabakum kọ́dà kẹlẹ́bọ̀ ni ó kúnjú Ọlọ́run tó sọ ń bi tàwọn obìnrin náà tí obìnrin wọn sàǹpá ní kẹ́ ẹ má fún wọn lóbìnrin fẹ́ ni Ọlọ́run wá lóbìnrin wọn náà obìnrin wọn náà fa in alimtumuhunna mu'minatin njọ́ tẹ́ ẹ bá ti di pé wọ́n di múmìnì ìtumọ̀ ẹni pé ẹ má fẹ́ wọn tí wọ́n bá ti di njẹ́ bá wá di pé wọ́n di múmìnì kí n tẹ̀ tó ká yín kọ́kọ́ káyà kan náà tó kílẹ̀ rẹ̀ dáadáa eléyìí wọ́n máa ní di tafsiri Ọlọ́run la mọ́lẹ̀ ń bí àmì ìpè ní wala tankihul mushrikat gbogbo ẹlẹ́bọ lóbìnrin ẹ̀yin náà gbọ́dọ̀ fẹ́ sẹ́mọ̀kọ́lá ayé àtẹ̀kẹ́ gbọ́dọ̀ fún ní ayé eléyìí wá ní pé wala tankihul mushrikat ẹ̀yin fúnra yín náà lọ́kùnrin mùmìnì ẹ̀ gbọ́dọ̀ fẹ́ lẹ́bọ lóbìnrin hatta yuminna tó ń lọ fi di múmìnà pé ẹ̀yin sẹ́bọ mọ́ wọ́n ti di múmìnà ó ti tán hatta yuminna tó ń lọ fi di múmìnà lóbìnrin Ọlọ́run wá ní wala amatun mu'minatun ẹrú lóbìnrin ó lò sí pàtàkì lóbìnrin tí ó dùn rí tí ó dùn wò kẹ ẹ wá lọ lè fẹ́ eléyìí ń khayrun min mushrikatin ó sàn ju kẹ ẹ fẹ́ lẹ́bọ lóbìnrin lọ walau
bàtìkùm kódà kẹlẹ́bọ lóbìnrin wò kún yín lójú kó dùn owó bóyá lówó bóyá nípò bóyá jẹ́ èèyàn bóyá kẹ́kọ̀ọ́ bóyá yáyì ọ̀rẹ́wà ó dùn rí ó dùn owó Ọlọ́run ní kí ẹ lọ́ọ́ fẹ́ yí pásápásá tí ò kún yín lójú tó jẹ́ mọ́mì náà lóbìnrin ó lọ lọ́dọ̀ wọn Ọlọ́run ju kẹ́ ẹ fẹ́ yìí tó dùn rí dùn owó yìí tó jẹ́ lẹ́bọ lọ. ẹ sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wo owó ẹ̀yin samari ẹ gbọ́ mi dáadáa tẹ́ẹ̀tì níyàwó mo jókòó ní tẹlifíṣàn jò ní ìwà ń wo tẹlifíṣàn yẹn ṣe é ma pé àwọn ẹlẹ́bọ tuntun ti dìde nísìnyí wọ́n ti kun ẹbọ lọ́dà tuntun wọ́n wá ń pè ní kọ́jọ́ àwọn kan ti wá lọ yunifásitì ní tí wọ́n specialize lélẹ́rí ẹbọ òun ni wọ́n mọ̀ nípa ẹ̀ gan wọ́n wá jókòó ní tẹ́lẹ̀ jò ní wọ́n wá gbé ẹbọ ìlú kan wá àwọn ọmọ kan wọ́n wá rúgbálẹ́rí báyìí wọ́n lọ sọ máyà àti dí bí yẹn bá ráwọn ọmọ ní wọ́n yáàyè púpọ̀ mo ní Ọlọ́run o báwọn eléyìí náà bá wù èkó tí wọn ò rọ sọ báyìí amadu kọ́ máa gidi nìyẹn yẹn lọ́wọ́ mọ̀ jíyàn oṣù bẹ́ẹ̀ fẹ́lẹ́ kó yìí ẹ̀yin ká kí n ká kéko àwọn ọmọ yáàyè wọ́n tó wọn báyìí bóyá wọ́n sà wọ́n ni èyí tó tún wà burú jù ní pé wọ́n tún kàwé o gíráduwétì wọ́n tún jẹ́ wọ́n tún mẹ́ẹ̀bó sọ wọ́n tún dájú sáká wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n rò pé alihamudulilayi obìnrin dé tó fi jásí pé bẹ́ẹ̀ yẹn ọba sẹ́sà obìnrin èèyàn wá díẹ̀ dáadáa tọ́ba lóbi tọ́ba fẹ́fẹ́ ó béèrè lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run tí wọ́n bá bí ọ léèrè ń po obìnrin tọ́ba fẹ́fẹ́ ọ ṣàlàyé fún wọn ní pé mo mọ̀ dáadáa ìwọ ẹ̀ ní àmọ́ bàbá rẹ̀ aláwo ni o ìyá rẹ̀ ẹlẹ́bọ ni àmọ́ sàlámù tiẹ̀ da pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ó lè fẹ́ ọ wàá sọ̀rọ̀ ń bí ẹbọ bàbá rẹ̀ ó sì ní ọmọ dáadáa mi a sì máa di kọ́lá ńgbà tí ń wó kàn ní Yorùbá ń jò ní mo rí tó gbẹ́ bọ́ lérí ńbẹ̀ tọ́ kèfèrí ni o kèfèrí ni Ọlọ́run ní bóyá ti rí tí wọ́n dà ní ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wala amatun mu'mina ẹrú tọ́jú èèyàn yẹpẹrẹ tọ́wájẹ́ múmìnì Ọlọ́run khayrun min mushrikatin ó lóore jù yìí tọ́jẹ́lẹ́bọ̀ ní lọ walau a'jabatikum kódà kó ṣe gbẹ́lẹ́bọ̀ ń gbogbo nǹkan ló fi kún yín lójú. ẹ gbọ́dọ̀ ṣe mistake rẹ o tẹ́lẹ̀bọ̀ nu ó kílẹ̀ à ìjọ náà tó fẹ́ wọn ọlọ́ni wa in alimtumuhunna mu'minat níjẹ́ bá wá kílẹ̀ àti ní pé a mọ́mìnà ni o ọmọbìnrin yìí mọ́mìnà ni ó ti ṣe islam rẹ̀ dáa ibi ó ti rí ọ wá ọlọ́ni fala tarji'uhunna ila al-kuffar tí a bá di mọ́mìnì gan ẹ̀ tún gbọ́dọ̀ jẹ́ kèfèrí ọ̀fẹ́ wọn. èèyàn gbogbo ọ̀nà àwọn kan ti ń bẹ nísìn wọ́n jó yẹnu islam yìí gbogbo ọmọbìnrin wọn kèfèrí lọ́fẹ́ bàbá àdínì ni wọ́n àwọn ìyá àdínì àwọn ìyá súnà àbí ngbẹ wa jẹ ya di súnà tẹ wa tún sọta súnà tọmọ yẹn wà fẹ́ súnà mọ́ àwọn tẹ jẹ ya lélẹ́rìí ọmọ yẹn ọ̀rọ̀ kọ láàrin wọn ẹ̀yin ni bàbá tó bá dì í ní ẹ wá rí kanú àwọn máa dì í ní yín tẹ́ fọmọ yín fún ibi létí ń jónu fún mùsùlùmí bí ọ̀pọ̀lọpọ̀ létí jónu àwọn àyà tá a lò mọ́ yìí àwọn àyà yìí a lò mọ́ àwọn àbá ti ń tọ́ fún wa amakaluku ó lò mọ́ yọ ló ti mọ́kọ wálé ẹ má dá àwọn àfa yẹn lóhùn èyí tó wá burú jù kátó wá rà àfa mùsùlùmí kọ́ máa lọ lè jòkó bí irú gini àbáwọn èyí sàfà ó ti kọ̀mítì o gbogbo àfa tó bá jòkó rú ẹ ó súnmọ́ kèfèrí ó súnmọ́ kọ kèfèrí tiẹ̀ ni bẹ́ẹ̀ ni àfa tó jòkó ti ń so igi ọmọbìnrin mùsùlùmí fún kèfèrí lòun náà gbogbo àfa tó bá dán wò yọ lọ sí tawba yóò tún wẹ̀wẹ̀ yóò tún ṣahada kẹlẹba ṣahada yóò tún pè bẹ́ẹ̀ ni mo sọ nínú fatiwatọ yẹjú yóò tún kẹlẹba ṣahada pè tọba wa tún pè tán taari mùsùlùmí tán a máa wo kílàbọ rẹ jọ àkíyàmà ẹlòmíràn la fẹ́ ẹgbẹ́ lòun chairman ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yín ni mo wọ náà sẹmi àfi ọsẹ mi sani ẹgbẹ́ torí kò lè kọrẹtì àṣìṣe wọn bí ẹsìn ni bó ń chairman ẹgbẹ́ yín sẹlẹ ọfọmọ fún kèfèrí tọlọjú kò mbẹ àwọn yọ yarí kalẹ̀ pé alájí oníyìn ọmọ yín ò ní fẹ́ kèfèrí hàn
tẹ́mi bá ti ń jẹ́ chairman ẹgbẹ́ yìí kò sí mísánà kan tí ó wà gbówó ní dààmú yín ní bá kí dà ní òsì ní bíbẹ̀ rọ́lọ́ níbi kí wọ́n náà yé yẹn tó dà fáà ní kò yé wa ọ̀kan ni ó kọlù yín ní gbogbo tá a kà wọn nínú kẹ́ nífẹ̀ẹ́ owó nínú kíkò tẹ́ wà kọ́ máa dẹ́rù bàyín kí a má yọ yín nínú kọ́ ẹ pé kò sí máìnì lẹ́mìí yín pẹ̀lú ọlọ́ngàn yẹn kẹ́ ń jà fáà ní nínú kọ́ ẹ pé kò sí bẹ́ẹ̀rù ọlọ́run nínú ẹrù yín ẹgbẹ̀rún bẹ́ẹ̀ bọ́lọ̀ pàdé àbí kò ẹ pé kéwú tẹ́ kégò òye yín àmọ́ èyí tó fúyẹ́ jù ní ká ní kéwú òye yín èyí tó wá fúyẹ́ jù náà ọyẹ wọ́n yọ yín lóye ń bẹ̀ torí wọn fi ń jẹ mísánná torí gbọ́n rò pé makéwú ni amaka ní ẹ ní mẹ́ni ni abẹ́ takọ́lọ́ ni èyí ń lo burú jù tọ́lẹ̀ ẹ̀dọ́mọ náà èyí tó fúyẹ́ jù náà dájọ́ tá a fún yín ni pé ẹ máa ń kéwú tẹ́ ẹ gbé dání jáìlì ní aláìmọ̀kan ní èyí ń dájọ́ tó fúyẹ́ jù ìwádìí jẹ́ jáìlì pé ẹ jẹ́ àfẹ́sìn ọyẹ wọn yọ yín kó nú àfẹ́sìn kẹ́ ẹ wá padà sílé kéwú èyí ń dájọ́ tó fúyẹ́ jù téèyàn lè fún afá àti máa ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ńlá mọ́lẹ̀ wàlá tẹ́ǹkìhu alimusirikat tọ́lọ̀ tún la mọ́lẹ̀ pé wàlá tẹ́ǹkìhu alimusirikat ẹ má fẹ́lẹ́ bọ̀ tọ́lọ̀ tún ní wàyí ní alimutumọ̀ hunna mu'minat tẹ́ ẹ bá ti di pa àwọn obìnrin yìí mu'mina ni wọ́n o fala tarji'uhunna ila al-kuffar ẹ má jẹ́ wọ́n lọ fẹ́ kébèrè asẹ́ni fala tarji'uhunna ila al-kuffar ẹ gbọ́dọ̀ jẹ́ àwọn ọmọbìnrin yín ẹ gbọ́dọ̀ jẹ́ wọ́n lọ lè fẹ́ kèfèrí tẹ́ ẹ ti mọ̀ pé mu'mini ni wọ́n ẹ gbọ́dọ̀ jẹ́ wọ́n fẹ́ kèfèrí ọlọ́run wa lamọ́lẹ̀ pé lahunna hillun lahum àwọn ọmọbìnrin yẹn ọ̀tọ́ sí kèfèrí o wa lahunna yahillunna lahum àwọn ọkùnrin wọn ò sì yẹ wọ́n fẹ́ wọn wọn ni wọ́n sì ájọ kùn bí irú bẹ́ẹ̀ ṣé ọ̀rá yà yìí ni àbí òye àbí nǹkan kan tó há dànù kò sí ń tọ́ há yà yìí kò sí ń tọ́ há lèmi bí máa sọ sẹ́rọ̀rọ̀ táwọn afáàn dìbẹ́ẹ̀tì òun ni káfíà ara lé ń tira kèé ṣe kèfèrí kèé ṣe lẹ́bọ èyí náà sì ní ọ̀rọ̀ pọ̀ lédè tí ń padà ń bọ̀ wá yanjú ẹ̀ nísìnyí àwọn onítìrà bíi yahudi bíi nasara òun lẹ̀ ti ń dìbéètì ẹ̀sìn ò dìbéètì ẹlẹ́bọ o ẹ̀sìn ò dìbéètì ẹ̀ yahudi nasara ti ń dìbéètì wọn náà ẹlẹ́bọ pàtàkì sì wà láàrin àwọn náà káàkiri ẹ̀ pé ní tó bá rí báyìí láàrin wọn ẹlẹ́bọ ni ara ẹlẹ́bọ jẹ́ ń wíjọ ní ní abdallah bin umaru clear ẹ̀ à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ni káfà máa lọ jù kó kọ́ bọ̀ lọ sọ yìí tọ́lọ nílá hunna lahillun lahum wala hunna yahilluna lahunna àwọn igi kílẹ̀ à ń so batilun min aslihi igi tẹ́ ń so òun ti bàjẹ́ níbi ẹ ti ń so kò so wọn wà ní wọ́n sì mọ àwọn àbá tán wọn ni ẹ̀yin ò sì tiyín láàárọ̀ àwọn yẹn ò ní wá wádìí rọ̀lẹ́ àwọn wà àbá náà wà á rò pásítì ìhun bó ọwọ́ àbò láyé ó bó wájú ọlọ́run àwọn ọmọ àwọn tán ọ ní. bu ẹ̀yin mùsùlùmí tọmọ yín fẹ́ kèfèrí ẹ jẹ́jọ́ wájú ọlọ́run ọlọ́run ò ní yọ̀ǹda yín jọ àlìkìyàmá èmi ni mo sọ bẹ́ẹ̀ àfi tí ìbá fi wá sí tàn yín lóko èmi èsì fi tàn yàn nínú tá a gbọ́dọ̀ dánwò pẹ̀lú kèfèrí a gbọ́dọ̀ fún lọ́mọbìnrin wa ìwọ àbátọ bí mọbìnrin tọmọ rẹ bá mú kèfèrí wálé ọ takú kálẹ̀ kò sẹ́ni tí ó bọ sọ́tọ̀ ọgbà tí èdè jọ àlìkìyàmá yìí sì mú wa tọ́ takú ọba fi lè fẹ́ o ti kó nu ọmọ rẹ ọtọmátìkì ọba tó wá lẹ́kọ̀ọ́ tó ọgbọ́n ó tó wá lọ dì sóun ẹ̀ńkọ́tù bẹ́ẹ̀ ni ọlọ́kọ́tù pé ẹ bá ń sèwé kọjọ́ ọmọ mi mọ́tọ́rọ́ fẹ́ kèfèrí ọlọ́run ti yọ nu ọmọ mi kò mí ń bẹ àwọn mí ní ó kò ní gbẹ́ngbọ̀n ẹ kò gbọ́dọ̀ sí ìyàwó kọ́ dá sí kò gbọ́dọ̀ bí maka máa gbé kí ọ torí kìí sọ ọmọ yẹ kí n tiẹ̀ pẹ̀lú ẹ ọlọ́run ní ọjọ́ máa rẹ kí n tiẹ̀ pẹ̀lú ẹ gbẹ̀ni bá wá sí rẹ lọ́tà tún sí o kó o tètè ránṣẹ́ sí ibi tó bá fi sí pé wálé lọ́ọ́ filẹ̀ lọ́kàn kọ́ ránṣẹ́ sí i kò yé mi ni ó ti wá yé mi àti gbọ́ wá sí ní ẹ bá ti gbọ́ wá sí ṣàtúnṣe ni ẹni bá ṣàtúnṣe bí ọlọ́run tó fi ní jìn ọ̀tá àbí ọ̀tán yóò tún báyọ̀ ní ọlọ́run pàdé ọ̀tá àbí ọ̀tán yóò tún wà lìjẹ́ ní ọlọ́run. bàbá àtẹ̀bátí wà báyìí wọ́n máa pè pé tí a bá ti wá bímọ fúnra wọn kọ́ ìyẹn wá jẹ́ kí ni kọ́dà kó ti bímọ táyà gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mọ́ sọ àwọn ọmọ wa ń kọ́ wọ́n sàyè tiẹ̀ ẹ̀ tún gbé àwọn náà sí mùsùlùmí tí ọba ṣe wẹ̀ mọ́ obìnrin wọn máa sọ kọ́tà kí á mọ ọlọ́run èdè bọ́yá abáyọ̀ náà ọlọ́run pàdé bí ọmọ tó bí sọ̀hún bọ́yá mo pé o kọ̀nyẹ́jú ọwọ́ yá ni tọ́lá àmàrà tọ́lọ̀ ń lé dáńjọ́ àlùkìyàmà
ẹlẹ́bọnù ọwọ́ àkùtà wọn tá a pè ní ahlul kitab tí wọ́n jẹ́ yahudi tàbí nasara sẹ́bàlẹ̀ lẹ́wọ́ suratul Maida ayẹlẹ́ karùn-ún ńgbà bá tafsiri débẹ̀ adúmbẹ̀ náà jẹ́ nínú tafsiri wa ọba mi ní wa ta'amul ladhina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum wal muhsanatu minal mu'minat wal muhsanatu minal ladhina utul kitaba min qablikum kí ni tuma ayà yìí wọ́n yanjú tàwọn ẹlẹ́bọ tán wọ́n wá fẹ́ yanjú tàwọn ahlul kitab ọba mi ní wa ta'amul ladhina utul kitaba ẹ̀rí ẹran táwọn tí a fún tíra bá pa tọ́hámù táwọn bẹ̀ wọ́n èso ń jẹ ẹran pípa ni àwọn tá a fún ní tíra ẹran tí a bá pa pẹ̀lú ọkọ̀ ọlọ́run tí wọ́n dá ọkọ̀ ọlọ́run sí tí wọ́n fi pa hillun lakum ẹ lè jẹ ẹran ni o ẹ lè jẹ kò sí láì fi ń bẹ wa ta'amukum ẹran tẹ́yìn náà bá pa tẹ́ ẹ pa pẹ̀lú ọkọ̀ ọlọ́run hillun lahum ẹ̀tọ́ ni àwọn náà lè jẹ kìrìsìtẹ́nì àti yahudi tí wọ́n bá pa ẹran pẹ̀lú ọkọ̀ ọlọ́run á jẹran ni tí wọ́n bá sọ síbi ẹran pé in Jesus name ó kọ́ ọlọ́run kí Jesus ó kọ́ Isa ọmọ Mariam nù alayhi salatu tí wọ́n bá fi tọ́ ẹ pé àwọn tí wọ́n máa sọ pé in Jesus name ni wọ́n fi ń pẹran àní jẹ́ o torí bẹ́ẹ̀ nìkan náà sọ pé in Muhammad name àní jẹ́ tiẹ̀ náà o bẹ́ẹ̀ nìkan fowó kọ́ ànábì pẹran ẹlẹ́bọ lòun náà ní Islam bí mùsùlùmí fowó kọ́ ànábì pẹran kí ni mo pè é jẹ̀mọ́ ẹlẹ́bọ ni ó kọ́ lọ́nà láàbí ṣe kí ni bí mùsùlùmí fowó kọ́ ànábì pẹran ó kọ́ Muhammad tó fi pẹran àní jẹran kátó wá pé kírísítẹ̀ sọ pé in Jesus name ló fi pẹran kí làwọn wá ń bẹ̀ àmọ́ yẹn tó sọ pé bismillah nínú mùsùlùmí tó jẹran àtẹni tó dùn nínú kìrìsìtẹ́nì tó dùn pẹ̀lú ó kọ́ àjẹ méjèèjì ọlọ́run ní ajẹ́ méjèèjì ọlọ́run ṣe ní wa ta'amul ladhina utul kitaba ẹran táwọn tá a fún tíra ṣáájú yín bá pa hillun lakum ẹ̀tọ́ ni kẹ́ ẹ jẹ wa ta'amukum ẹran tẹ́yìn náà bá pa hillun lahum àwọn náà lè ṣe kí ni wọ́n lè jẹ wal muhsanati minal mu'minat ẹ wọ́n ara àwọn obìnrin tó bá sọ abẹ́ wọn nù mùmínì àwọn ọmọbìnrin wa tọ́jú ọmọbìnrin mùsùlùmí tí wọ́n jẹ́ mọ̀sánẹ́t tí wọ́n sọ abẹ́ wọn tí wọ́n yé sálágbèrè obìnrin ẹ̀tọ́ ni ká fẹ́ wọn. lábẹ́ ṣẹ̀rí ọlọ́run obìnrin tí ń bá ń ṣàgbèrè nínú mùsùlùmí alágbèrè bíi tiẹ̀ nínú mùsùlùmí ní ọ̀fẹ́ alágbèrè bíi tiẹ̀ nínú mùsùlùmí òun ní ọ̀sẹ̀ kí ni òun ní ọ̀fẹ́ ọkùnrin tí ń bá ń ṣàgbèrè nínú mùsùlùmí alágbèrè nínú obìnrin náà mùsùlùmí lòun náà fẹ́ alágbèrè ní ọ̀fẹ́ alágbèrè wọ́n máa lọ túbọ̀ lọ́dọ̀ ọlọ́run tóbi jẹ́ gbogbo ẹ̀yin sàmárì tẹ́ ẹ̀ mọ́bìnrin rí tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó ìyàwó tí ọmọkùnrin rí lẹ́fẹ̀ẹ́ ọmọkùnrin tó ti jágbó lọ kó tó túbá táàbà wá wọ ọmọbìnrin fún ọ àwa yìí tó náà ti jágbó àwa àfihàn fúnra yín tọ́lọ̀ ń sọ pé alakabithatu lilakabithina walakabithuna lilakabithati watayyibatu litayyibina watayyibuna litayyibati ètò ọlọ́nu tọ́lẹ́rì tó kúnná alakabithat obìnrin tí ń ṣe kébékébé nínú mùsùlùmí torí yẹn jẹ́ mùsùlùmí bí imáni ọba dúró yóò ṣe kébékébé èyí wọn gba ìsìlámù rẹ̀ ń ṣe lọ́ni lílẹ̀ kàbíyìn ààfọ̀ nkébékébé nínú mùsùlùmí náà pẹ̀tọ́ ẹ̀yin méjèèjì irú kan náà nínú sẹ́ẹ̀tì túbá àtúbá ẹ̀ má ṣerú ẹ̀ mójú kò mi èyí kọjá ẹ̀ sọ gí wọn. wal khabithun ó nkébékébé lọ́kùnrin nínú mùsùlùmí lílẹ̀ kàbíyìn ààfọ̀ nkébékébé lóbìnrin náà nínú mùsùlùmí wa tayyibatu li tayyibin èyí tó kára dúró nínú mùsùlùmí lóbìnrin mùsùlùmí tó kára dúró àfi ìyẹ̀rọ̀ nínú tó náà kára dúró. watayyibatu litayyibin watayyibuna litayyibat ọkùnrin mùsùlùmí tó kára dó tí ò ṣe kébékébé mùsùlùmí tó kára dó láàfin fún
tẹ́ bá wá fẹ́ bí náà ọlọ́run tún yanjú ẹnu àyà Suratul Ma'idah yìí ọba mi ní wal muhsanatu minal mu'minat obìnrin tẹ́ máa fẹ́ nu àwọn múmìnì lóbìnrin tó kára dúró tó sọ́ra tí ó sì sìnà ẹ̀fẹ́ wal muhsanat minal ladhina utul kitaba min qablikum obìnrin náà tí èso ń sìnà nínú àwọn tá a fún tírà ṣáájú yín yahudinu àbí nasara obìnrin tí èèbá so ń sìnà láàrin wọn ẹ̀tọ́ ní fún yín kẹ́ ẹ fẹ́ àyà kò sí ń tọ́ ha dànù lábẹ́ ṣẹ̀rí ọlọ́run tó ní wal muhsanatu obìnrin tó mára dúró minal ladhina utul kitaba min qablikum nínú àwọn tá a fún tírà ṣáájú yín ẹ̀tọ́ yín ní kẹ́ ẹ fẹ́ tọ́ báyà yìí ti wù yín nísìnyí ẹni tí ó wàá fẹ́ rú ẹ̀ irú ta ni bóò ni ó ti rí tá a fi fẹ́ yíò ní ó mú mi dúró díẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àkọ́kọ́ ní Islam sẹ́mọ̀ pé ìdí tí mùsùlùmí fi ń fẹ́ bí ìdí mẹ́ta ni ní Islam ìdí Islam ní ká fẹ́ bí ìdí mẹ́ta ni ọ̀rọ̀ àfẹ́bùn ní Islam ọkọjá pé kí n kàn máa rẹ́ni súnmọ́ kí n máa bí abùkátà kí n máa enjoy kọ́ máa enjoy ọ̀rọ̀ òbí kọ́ bẹ́ẹ̀ ń jẹ́ ọkọjá bẹ́ẹ̀ ní Islam àkọ́kọ́ tí Islam fi ń fẹ́ bí ni asakan ìfọ̀kànbalẹ̀ ló fi jásí pé lábẹ́ ṣẹ̀rí ọlọ́run anabi wa Muhammad ó ní gbogbo obìnrin kóbìnrin tí ó bá dáa kí ni túmọ̀ kọ́ dáa tí ó fọkọ lọ́kọ̀balẹ̀ bọ́kọ̀ ń gun ọba kọ́ kò ní ìrádìí jẹ́nu ọlọ́run. torí ẹ̀fẹ́ mi lákọ̀ọ́kọ́ nàmbà 1 ní Islam ìfọ̀kànbalẹ̀. nígbà tó lọ fẹ́ sọ̀rọ̀ Al-Qur'an ọba mi ní huwa alladhi khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. ọlọ́run lé mi fúnra mi èmi ni mo dá àwọn ìyàwó yín látara yín litaskunu ilayha nítorí kẹ́ ẹ máa fọkànbalẹ̀ sọ́dọ̀ wọn. gbẹ̀yìn obìnrin tẹ́ ń gbọ́ mi káàkiri ìjọkíjọ́ tọkọ rẹ bá ń jáde tí ń fipáyà jáde nínú ilé tí ń wọlé tí ń fipáyà wọlé òjòbìnrin mọ́ o ti expire nínú ilé yẹn ó yẹ kó mú ọ jáde mbẹ. ọkọ máa jáde lọ́nu lé pẹ̀lú dùnnú pẹ̀lú ìyàwó rẹ̀ tó bá kùn bí iṣẹ́ yóò máa darí bọ̀ wálé pẹ̀lú pé jẹ́ ń tètè délé ẹlẹ́hàá ń ṣe kínní ìrètí mi tí wo obìnrin ọba mẹ́kì ara rẹ̀ àvélébù bẹ́ẹ̀ lábẹ́ ṣẹ̀rí ọlọ́run òjóbìnrin mọ́ o. tọ́lọ́lọ́run sọ pé ní huwa alladhi khalaqa lakum min anfusikum azwaja èmi ọlọ́run ni mo dá ìyàwó yín látara yín mo dá fún yín látara yín litaskunu ilayha nítorí kẹ́ ẹ máa fọkànbalẹ̀ sọ́dọ̀ ẹ̀. èèyàn máa sáré wọlé lọ torí pé lọ́dọ̀ ẹlẹ́hàá ni bí iṣẹ́ bá tó òròjú lè yín jáde torí ìtọ́jú tẹ́lẹ̀ àti fún yàn àti wá bí iṣẹ́ máa ń ní mi láǹgbà mi because ní bá fẹ́ jáde báyìí àti fìyàwó mi lẹ̀ wàhálà ni obìnrin nu ní bá ti close kò sí bí mo lè yà sí kò sẹ́ni tó lè pè mí tí mo lè dáhùn because arábìnrin ìyá ti máa ń retí mi ńlé bí mi gan ọba rí inú mi ò dùn ṣe tètè máa ń lọlé obìnrin nu amátọ̀ yàtọ̀ sí yìí tí mo wí hun obìnrin jagbajagba ni ó èso obìnrin gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ fún àwọn ọkọ yín lọ́kànbalẹ̀ tọ́lá kọ́kọ́ tí wọ́n fi fẹ́ yín òun ni kíni ìfọ̀kànbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a fi fẹ́ mi alimawadda ìfẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ràn ọlọ́run nàmbà 1 tó fẹ́ràn ànábì nàmbà 2 kó fẹ́ràn ìyàwó ẹ̀ lọ́kàn ìfẹ́ ìyàwó ẹ̀ gbọ́dọ̀ ju tọ́lọ́ lọ ọwọ́ lójú tà ànábì lọ ìfẹ́ ìyàwó rẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ sì lọ́kọ náà bọ́ọ̀lù ìyàwó bá ti gbà fọlọ́ tó gbà fún ànábì kó fẹ́ràn ọkọ ẹ̀ lóko kò sẹ́nìkan tẹ́jọ́ máa dámọ̀ràn tẹ́jọ́ máa wọlé á ti sọ yóò ń kọjá nínú kẹsẹ̀ tètò inú ilé ànábì ẹni tí ọba tì ní ọlọ́ọ̀rọ̀ akọlọ lè gbọ́ aṣọ síbẹ̀ tó kúnná gbogbo òròrí jákujáku táwọn akáfi lọ́lẹ̀ tí Ìsìlámù lọ́wọ́ sí àṣàlàyé ẹ̀ ìyàwó rẹ̀ sọ̀tá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ni olólùfẹ́ rẹ̀ ni ẹjọ́ fẹ́ sẹ̀mí papọ̀ ní ìwọ àti ìyàwó rẹ̀ ìdí kejì tá a fi fẹ́ yàwó ní Ìsìlámù nù
ìdí ẹlẹ́kẹta wà ní arahama ìkẹ́ òun lọ́mọ kó sinmi sọ́dọ̀ ìyàwó ẹ kó nífẹ̀ẹ́ kó bímọ fún ọ kó bímọ fún ìdí mẹ́ta ọ̀nà tí a bá gbé ìyàwó dáadáa àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ yìí ẹ padà rí pé ẹni bá fẹ́ onítìrà lásìkò tá a wà yìí yóò ṣòfò mẹ́tẹ̀ẹ̀ta ẹni bá fẹ́ ara ilé onítìrà tó yàtọ̀ sí mùsùlùmí lásìkò tá a wà yìí òfò kínní yóò ṣe é òfò kejì yóò ṣe é òfò kẹta yóò ṣe é kí ṣe pé wọn ní lọ́ọ̀fù ara wọn wọ́n lọ́ọ̀fù ara wọn kí ṣe pé wọn ní bímọ ó bímọ amantí lọ́ọ̀fù ń bí níta fẹ́ rí lára ọmọ hẹ́ǹdì ẹ̀ fún ọ ìbànújẹ́ ń gbogbo ẹ̀ ìbànújẹ́ bá gbẹ̀yìn ìgbéyàwó ṣé nǹkan rí ni. mo sì fẹ́ kó yé yín lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run tí a bá jòkó lẹ̀ láwọn àfẹ́sìn tí gbogbo ẹbí bá jòkó tá a bá sọ pé à ń so igi tá à ń so yẹn a so ń so ká kó wọn wà lónìí kí wọn túká lọ́la o à ń so alàtà àbí kí àjọ máa sẹ̀mí lọ bẹ́ẹ̀ tá a bá là ń so igi níta àgbàlérò pẹ̀lú kì í so ni pé a fẹ́ dà wọ́n papọ̀ ìdàpapọ̀ ńkọ́ máa ṣe kí ni tọ́láàkù ń já wá tipátipá ni kíkọbìnrin kíkọkọ ń já wá ní tipátipá ni ntí sẹ̀rí afẹ́ pẹ̀lú káso igi ni pé kẹjọ gbé dọjọ́ alẹ́ kẹjọ sẹ̀mí dọjọ́ alẹ́ kẹjọ wà papọ̀ dọjọ́ alẹ́ ntí sẹ̀rí afẹ́ nu kẹ má tukala yẹ tó bá di jọ́ àlìkìyàmà kẹ tó lọ sọkọ àtìyàwó èrò sẹ̀rí pẹ̀lú káso igi nu amátọ́ bá fẹ́ ara ló ń tíra pẹ̀lú bá a ti ń babọ̀ tá a fẹ́ sàlàyé fún ọ yìí kò lè rí bẹ́ẹ̀ èrò sẹ̀rí àyàn ò lè ṣe mi ò ma kò sì yé mi tó èmi ò ma kò yé mi tó àwọn tó fara tí wọn fara lé ohun tíra gan ìdíwò gan lọ́pàtàkì gan ni a fi ń fẹ́ wọn Yahudi wọn ń fẹ́ ni Nasara wọn ń fẹ́ ni kò yé mi kí n tó ma ṣàlàyé àwọn tó dàrú ń bẹ mo fẹ́ yanjú torí pé àwọn tí ń gbọ́ mi káàkiri ayé onímọ̀ tó ju tèmi lọ gan ń gbọ́ mi onímọ̀ tó ju tèmi lọ ń bẹ́nu ẹni tí ń gbọ́ mi èyí ò ní ó jẹ́ yànnà kí n tó ma ṣàlàyé tó kúnná kí ni sáǹdì àwọn àfẹ́sìn gangan lérí àyà yìí àyà tí ń sọ pé ní wa ta'amul ladhina utul kitaba min qablikum hillun lahum wa ta'amukum hillun lahum wal muhsanatu minal mu'minati wal muhsanatu minal ladhina utul kitaba min qablikum obìnrin àwọn ará ilé ontira tó ṣáájú yín ẹ̀tọ́ ní kẹ́ fẹ́ wọn kí la gbọ́ yẹ àwọn afa lérí àwọn afa sùlámù wọn pín sọ́nà mẹ́ta bí àyà wọn tí kálukú sì lẹ́rìí tó kúnná. ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wọ́n lọ bíi pé àwọn ọ̀gọ̀rọ̀ yẹn pín sí méjì wọ́n lọ bíi pé ẹ̀tọ́ ni ká fẹ́ wọn àwọn wo la ń wí ara lè ń tira Yahudi àti Nasara Júù àti Kristẹni wọ́n lọ bíi ká fẹ́ wọn ọ̀gọ̀rọ̀ àfáà lọbẹ àwọn ọ̀gọ̀rọ̀ tó lọbẹ wọ́n pín sí méjì àwọn kan ní ẹfẹ́ wọn ìtẹlá kan nípa nbẹlẹ kò sí ntọkọ Ọlọ́run ti ní ẹfẹ́ náà ni àwọn kejì ní fẹ́ wọn bilkaraha pẹ̀lú kọkàn rẹ̀ ọkọ pé ó irú kí n mọ fẹ́ yìí wọ́n ní tí ó jọ wá fẹ́ wọn àwọn tó sọ yìí wọ́n ní tí ó jọ fẹ́ wọn bilkaraha ni pé níjọ́ tí ó bá sóbìn mùsùlùmí ńlẹ̀ mọ́ tọ́ wá mùsùlùmí bíi tiẹ̀ tọ́ wá tó rí mọ́ ọ wàá fẹ́ pé tọ́ ìsánì ìṣesì náà àṣàgbákò yìí náà ìtumọ̀ bilkaraha nu ìsánì ìjókòó lásán ìsìn ní ìṣesì náà èmi náà sì fẹ́ lọ́mọ láyé àṣẹlẹ́ lómi ìtọ́jẹ́ mùsùlùmí mọ́ àfi yí kìrìsìtẹ́nì yìí náà àfi yí yahudi yìí náà tọ́ àfẹ́ náà ní àgbákò tí mo ṣe nu ìpín kejì nu. ìpín kẹta wọ́n ní fífẹ́ rẹ̀ haram wọ́n láyà yìí sọ̀kalẹ̀ níjọ́ tóbi òsínú islam ni níjọ́ tóbi ti pọ̀ yìí tán àyà yìí ti parí iṣẹ́ rẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ kọ́ wá fẹ́ nísìnyí haram ló ṣe ó ṣe nǹkan haram sẹ́yìn pé tó bá ṣe nǹkan haram yóò jí Ọlọ́run kí lè rí táwọn eléyìí mú wá lérí tí wọ́n fi pè ní haram because bẹ́ẹ̀ ọba dájọ́ nú ẹ̀sìn yíyọ́ mẹ́rin wá ni o tí ẹ bá lọ wọnú al-Muhalla
èyí tá a fà wá Ibn Hazm ṣe tẹ́ẹ̀sì wọnú al-Mabsut èyí tí a fà wá Sharqati ṣe wọ́n gba àdìsí náà wá látọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu. wọ́n bi Abdullah ibn Umar pé kí lórí sí ká fẹ́ àwọn ará ilé ontira Yahudi ni àbí Nasara ni. Abdullah ibn Umar sọ fún wa pé ní fífẹ́ Yahudi àti Nasara inna Allaha harrama al-mushrikati ala al-mu'minin. gbogbo wọn pátá Ọlọ́run ṣe wọ́n léèwọ̀ kí múmìnì ó fẹ́ wọn. wọ́n wá ní kílẹ̀ rí rẹ̀ Abdullah ibn Umar níbẹ̀ ni ẹ̀rí ìhun ni pé Ọlọ́run sọ pé àgbọ̀dọ̀ fẹ́ lẹ́bọ. ọwọ́ ní wàlà a'lamu min al-ishraki shay'an akthara min an taqula al-mar'atu rabbuha Isa. Ọlọ́run ọ̀rẹ́ bọ̀ kan kó tó kéèyàn ọ̀fẹ́ bìyìn sílé kóbìnrin yẹn máa sọ pé Ọlọ́run tòun ni Jésù. sẹ́bọ̀ kan jù bẹ́ẹ̀ lọ. àbí ṣírìkì ni ẹbọ ni kọ̀dàrú. sẹ́yìn automatically tá a bá ń sọ̀rọ̀ pa afẹ́ Yahudi asfẹ́ Nasara èyí tí ń pọ̀ lọ́n mẹ́ta ká ń sọ̀rọ̀ rẹ̀ èyí ń gbọ́dọ̀ kọ́ kílíà torí èyí tí ń pọ̀ kan ní mẹ́ta ẹlẹ́bọ ńlá ni èyí tí ń bọ òòṣà méjì ń bọ èyí tí ń bọgi méjì ni èyí tí ń bọ omi méjì ni èyí tí ń bọfá méjì ni eléyìí mẹ́ta ni tiẹ̀ Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ṣíríkù tiẹ̀ ju tẹ́lẹ̀ yìí lọ. ìyẹn Abdullah ibn Umar fi ní a ẹ wá ń bí wọn lè fẹ́ fẹ́ Yahudi àbí Nasara Ọlọ́run ní wàlá tankihul mushrikati ẹ má fẹ́ lẹ́bọ mọ́ sẹ́bọ̀ kan ju kéèyàn pé Isa lọ́mọ Ọlọ́run lọ ni abẹ́bọ̀ kan ju kéèyàn ó pé Isa gbé Ọlọ́run lọ ẹbọ wo lójú lọ automatically bí Abdullah ibn Umar ti wù yẹn ó ti kánṣu gbogbo kìrìsìtẹ́nì àti gbogbo Yahudi tó bá ti mú nǹkan míì mọ́ ọ̀sọ́lọ́wọ́n ọba ní ọ̀rọ̀ wọn kàn sọ mọ́ tó wá rí bẹ́ẹ̀. tá a bá ń sọ̀rọ̀ pàfẹ́ alul kitab tó jẹ́ Yahudi àbáfẹ́ alul kitab tó jẹ́ Nasara ọ̀rọ̀ èyí tí ọ̀pọ̀ lọ́hùn ọ̀rọ̀ èyí dà ń sọ nù wọn pa àlè fẹ́ òun lèyí tó sọ lọ́wọ́ ọba ní kíni ẹyọkan tí ọ̀pọ̀ lọ́hùn ní méjì tí ò pe Uzairu lọ́mọ Ọlọ́hun tí ó sì pe Isa lọ́mọ Ọlọ́hun tọ́lá àwọn Yahudi àwọn ń pe Uzairu lọ́mọ Ọlọ́hun àwọn Nasara àwọn ń pe Jésù lọ́mọ Ọlọ́hun kọ́dà wọ́n ń pe Uzairu lọ́lọ́hun gbà mí wọ́n ń pe Jésù gan ní àwọn kan sọ̀rọ̀ wọn tó bá débẹ̀ tọ́lá àwọn eléyìí wọ́n bọ́ síbi àyà wàlá tankihu al-mushrikat ẹ má fẹ́ lẹ́bọ gẹ́gẹ́ bí fatwa Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu. tọ́ káti ẹ̀ wá sọ pé èyí tí àwọn àfa dìbẹ́tì pé afẹ́ yìí náà táwọn àfa kan ní ẹfẹ́ kò sí láì fi táwọn kan ní tọ́ ẹfẹ́ pẹ̀lú pé kọ́kàn yín ó ṣe kí ni kọ́kọ́ kágbà pé yìí tọ́ sọ lọ́hùn lọ́kàn ni tí ò pé Isa lọ́mọ Ọlọ́hun tí ò lọ́lọ́hun ẹ̀mí lọ́tọ̀ tí ò ní baba lọ́tọ̀ tí ò ní ìyá lọ́tọ̀ àbí tí ò pé Uzairu lọ́mọ Ọlọ́hun tí ò pé Uzairu ní Ọlọ́hun fún rẹ̀ kálóhùn náà ni tọ̀ káàbà wá ṣe yóò náà ó ní májẹ̀mú lábẹ́ ṣẹ̀ríà àwọn tó ní àṣẹ náà wọ́n fi májẹ̀mú dì í yín wàá ka májẹ̀mú fún yín. wọ́n bá fẹ́ ó jọ kílíà sí ọ pé ẹni mo fẹ́ fẹ́ yìí Yehudi tọ́sọ́lọ́ ńlọ́kan ni ẹni mo fẹ́ fẹ́ yìí Nasara tọ́sọ́lọ́ ńlọ́kan ni ó di mẹ́ni. ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú rẹ̀ sẹ́mi pé tọ́ba ti di Yehudi tí ọ̀sọ́lọ́ ńlọ́kan ó ti dẹ́lẹ́bọ̀ o abẹ́ẹ̀kọ́ tọ́ba ti Nasara tí ọ̀sọ́lọ́ ńlọ́kan ó ti di ó di mẹ́ni. òfin ẹlẹ́ẹ̀kejì táwọn àfáà fi dé pé sọ́ọ̀fẹ́ ọ̀fẹ́ náà lórí kọ́kàn rẹ̀ kọ́ àbọ̀ gbà kọ́ sáfẹ́fẹ́ náà ni òfin kejì ni pé à ń tẹ̀kú na àfihìfà kò gbọ́dọ̀ jẹ́ èyí tí ń ṣe sìnà yóò jẹ́ èyí tó jóbìn tí èsì sìnà torí pọ́ǹsì láàrin wa gan awòye sí kátó pọ́ǹsì náà ẹni tá a fún tíra à ń tẹ̀kú na àfihìfà ó gbọ́dọ̀ jóbìn tí ńgbà Ọlọ́run náà sì làmálẹ̀ ó ní wal-muhsanat mina alladhina utul kitaba min qablikum àwọn obìnrin tí èsè sìnà nínú àwọn obìnrin tá a fún tíra ṣáájú yín kò gbọdọ̀ jó sìnà ó di májẹ̀mú mélòó májẹ̀mú méjì
mọ́jàmọ́ ẹlẹ́kẹta tó bá wá fẹ́ lọ́dọ̀ wa ń bí ló fi mọ̀ pé kò dáa fún ọ kó ṣe tó bá wá fẹ́ òfin kẹta òun wá ní pé ìwà sọ pé mi mo bí fún ọ àwọn bàbá rẹ àti ìyá rẹ kọ́ bẹ́ẹ̀ ni pẹ̀tọ̀ afẹ́ lọ tọrọ ọmọ o yọ wà sọ pẹ̀tọ̀ lágbájá ló fi ọmọ yìí fún yín o kò jẹ́jẹ́ àbá rẹ̀ tó jẹ́ ara ilé ontira wọn bàbá rẹ̀ kí o fi fún ọ ẹ̀gbọ́n àbá rẹ̀ tó náà bá jáde ilé ontira wọn kí o fi fún ọ tí o gbé bí wọ́n bá jẹ́ bá nínú ẹbí wọn kó o ti tọrọ ọmọ níbo ló ti wá tọrọ ẹ̀ sẹ́ẹ̀dì kó ti lágbá ẹ̀rí sì wà lórí ẹ̀ kílẹ̀ ní tọ́wà lórí ẹ̀ ọba mi ní walan yaj'ala Allahu lil kafirina ala al mu'minina sabila òun ọlọ́run ọba òun ò lè gbágbára fún kèfèrí lérí mùmìnì níjọba tí ń lọ bẹ̀bẹ̀ fọmọ lọ́dọ̀ rẹ̀ agbára ti dọ́wẹ́ tọ́ọ̀bà fẹ́ gbogbo ẹbí wọn tó wà níbi ibi tóun náà wà àwọn kí wọn ó fi fún ọ kókòbí tó ti fẹ́ àwọn tí wọn ní ọlọ́fẹ́ ni wọn kò fi yí kalẹ̀ o òfin di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin èyí wọn fi bẹ́ẹ̀ lẹ́ni tó nǹkan bẹ́ẹ̀ bá wá fẹ́ra yín náà tọ́ọ̀rẹ́ ni tí ó fi fún ọ tí èsè bí rẹ̀ tí èsè àwọn èèyàn lẹ́sìn bíi tiẹ̀ gbogbo bá ti wá so ìgì ní Islam bẹ́ẹ̀ láti kíni láti so ọ̀wá ni pé àṣà so náà tá a bá wọlé àmà yanjú yòókù bí Islam ti ní o so ìgì ìtumọ̀ ẹni pé kání abá ń gbé wúrẹ́ gbẹlẹ́dẹ̀ gbà ò ní fún wọn lé wọn ó sì fẹ́ mọ́ wọn sáwọn gbà ò ní gbà ẹ sì ní lọ́nu ṣọ́ọ̀ṣì lọ́sọ ìgì èèwọ̀ ni torí bí wọ́n ti so ìgì tiwọn wájú pásítọ̀ ni ẹ lọ òun ni ọ sàlùbáríkà sí gìyín o sì ní dún wájú pásítọ̀ o ní lọ ṣọ́ọ̀ṣì o ní dún wájú pásítọ̀ bí wọ́n ti so ìgì wọn bẹ́ẹ̀ kẹ́ so ó bí Islam ti ní kẹ́ so ìgì lẹ́sẹ̀ kí ni condition di mẹ́rin. ẹ dákun condition mẹ́rin yìí sọ́sẹ́ méjì lè ṣeéṣe lọ́dọ̀ wa méjì sọ̀rọ̀ alẹ́ ló bẹ tó tẹ̀ ní tí o ṣe sí náà wọ́n pọ̀ dáadáa tọ́jú ọmọlúwàbí fún rẹ̀ bóyá tó ní bíbí bóyá táwọn òbí ẹ̀ náà yìí sí yẹn jakujaku tẹ́lẹ̀ débi tó ọmọ wọn ó ṣe tí ọmọ ṣe sí náà wọ́n pọ̀ dáadáa bẹ́ẹ̀ a lè rí iye tó ṣe pé ọsọ Ọlọ́run lọ́kan kò rí Jésù lọ́lọ́run kò sí lọ́mọ Ọlọ́run Yahudi náà sì ní kò rí Uzeru lọ́lọ́run kò sí lọ́mọ Ọlọ́run àmọ́ ṣé bàbá rẹ̀ ọgbà kọ lọ́ọ́ tọrọ ẹ̀ ń bò mí sábúrò bàbá rẹ̀ ọgbà àbúrò ìyá rẹ̀ ọgbà ìkànsẹ̀lẹ̀ ọkàn ń jó ẹ̀yìn lánìí ń jó yín lánìí àwọn tó gbẹ́sìn yé nu wọn báwa náà ti gbẹ́sìn yé nu Islam yìí tó gbẹ́nu tiwọn náà tó gbẹ́sìn rẹ̀ yé báwa àfa mùsùlùmí tá a jẹ́ àfa súnà yìí ti gbẹ́sìn yìí ti wáyé tá à ń sọ yìí ìkan lóyìnbó níjó ní òyìnbó ń bẹ̀ ń jó ní mùsùlùmí kan tí nǹkan kan ò yé ó kébékébé ó sì lọ lè kí ọmọ kìrìsìtẹ́nì kan mọ́lẹ̀ ó sì fún lóyún kí bàbá yẹn tó máa kó lóyún oyún tí ń lóṣù mẹ́rin nígbà tí bàbá yẹn gbọ́ bàbá yẹn ni tó ń bá ṣe oyún yìí òun ò rí bínú Ọlọ́run òun ò ní ṣẹ́yún àmọ́ lágbájá eléyìí náà kí sáwọn bàbá rẹ̀ àwọn àyà rẹ̀ wọ́n lọ tọrọ ọmọ ntọ́lọ́ ọ̀ràn wọn bàbá yẹn ni ẹ wo Christian ni mí kò sí ń tẹ́ ẹ lè ṣe mi ò lè fọmọ mi fún yín kò sí ń tẹ́ ẹ lè ṣe mi ò lè fọmọ mi fún yín mistake ti wáyé ó ti wáyé náà Ọlọ́run á bá mi sọ ní rọrùn tọ́ba díjọ́ tó bá bí màmá sọ tí màá ṣe fún yín ọmọ yẹn sì ń lọ bí wọ́n gbé lọ síbítù àwọn bàbá jẹ́ ń lọ tọrọ máa bọ́ ọkọ wọ́n wá sọ síbítù ọkọ náà wá ọmọ yẹn sì sọ̀kalẹ̀ ó bímọ tán ọ̀dẹ̀ ní káwọn dókítà bá ń wo àláfíà ọmọ òun sọ́wọ́ òkè lọ́wọ́ òkè ó sì ní kí wọ́n sì tọ́jú ọmọ ó sì ní bàbá kínní ẹgbọ́n ọmọ yín ọmọ tèmi ń lọ́nu o hospital ló ti pín gàrí hospital kọ̀sánú òpó lò kọ̀sánú ọmọ òòjọ́ kò tí ẹ̀rẹ́ tí yóò mú yàn.